Ẹ̀yin tí Táwà Mustapha ọ̀jọ̀gbọ́n, ẹ kújọ́ méjì mẹ́ta o. Táwà experience tún leléyìí o. Àìrìn jìnnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́, téèyàn bá rìn títí yóò rí ẹmọ́ tó lóyún tó tún pọnmọ tó tún gbé nǹkan rù. Ìròyìn ò tá mojú bá bó tiẹ̀ jẹ́ pé ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín ní tilé toko. Gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe gẹ́gẹ́ bí Táwà Mustapha ọ̀jọ̀gbọ́n, ẹ bá mi ká lọ o. Tiwa láṣà o, tiwa níṣẹ̀ṣe, ẹ rí. Àrà ọ̀tọ̀ tún leléyìí, ìròyìn ayọ̀ fún gbogbo àwa tá a nífẹ̀ẹ́ sí mímọ̀ ṣe sinimá. Oko eléyìí ni àrà ọ̀tọ̀ tán gbé kalẹ̀ fún wa tó kún fún àwọn àwòrán àṣà àti ìṣe lóríṣiríṣi, bí ìyá tó ń lọta, bí ìyá tó ń gúnyán, àwọn tó ń fẹsẹ̀ rajó, èjì ogbè, ṣàwòrò, dùndún, ìlẹ̀kẹ̀. Ẹ wò káka díẹ̀ ká mẹ́nu dákẹ́ ni. À ń yaṣẹ́ ní oko ogun Pákáleke Fùrọ̀dán, ó ti di ohun ìgbàgbé. Torí tí ìwọ bá wá sí Òkìkí Film Village, ìrọ̀rùn ló bá dé. Ṣé ti network tí ó dúró gbọ̀n ni, àbí ti ọ̀nà tí ó mú la fẹ́ sọ ni, àbí ká jí nírọ̀rùn ká tún sùn nírọ̀rùn látàrí pé ibi tí a sùn inú oko sinimá yìí náà ló tún wà ní. Káka díẹ̀ ká mẹ́nu dákẹ́ ó ní ìròyìn tí a pè ní Òkìkí Film Village yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Apá kìíní ni eléyìí tí mo sọ sí àyìn, apá kejì sì ń bọ̀ lójú ọ̀nà. Ẹ wò Òkìkí Film Village, mo lù ú lóǹtẹ̀. Tiwa láṣà, tiwa níṣẹ̀ṣe, sinimá dìrọ̀rùn.